ó yá ẹ má ti lọ ẹ jẹ́ á jọ wo fídíò yìí ẹ jẹ́ á jọ wò ó. oríṣi apps mẹ́ta òun ni a gbé lọ fún wọn ní àná torí pé apps yẹn tóbi wọ́n ní wọn lè aláwọ̀ ká gbé wọlé torí pé 5 litres kan 2.5 litre kan pẹ̀lú powder tó wà nínú bọ́tù kan àti omi àdúrà tá a fi sẹ́msẹ́m sí ẹyọ kan bá a ṣe páàkì ẹ̀ nìyẹn gbogbo àwọn àgbo yẹn díẹ̀díẹ̀ sínú bọ́tù wọ́tà àwa gbé sápò kódà ká tó débẹ̀ kí ẹnu ọ̀nà báyìí wọ́n fún mi ní táàgì tí mo gbọ́dọ̀ fi sáyà ká tó lè aláwọ̀ mi láti lè wọlé sí ọ̀dọ̀ wọn. So gbàtà dẹ̀ dọ́dọ̀ wọn subhanallah téèyàn bá jorí ahun pẹ̀lú kọ̀ǹdíṣàn tí aláàjì wa Táíwò Ògògó wà àdúrà ni wọ́n nídìí o ẹ jẹ́ á fàdúrà àgbo tá a gbé lọ fún wọn a gbìyànjú ajé ni o. So mo dé inú wọ́ọ̀dù tí aláàjì wa Táíwò Hasan wà á ríra the first thing tí mo kọ́kọ́ ṣe ni pé mo ṣàdúrà fún wọn mi fẹ́ jábọ́ lójú mi bí mo ṣe kọ́kọ́ bí mo ṣe rí wọn wàláhì omi fẹ́ jábọ́ lójú mi pé aláàjì Táíwò Hasan àwọn náà wà ní irú condition báyìí dead alive stage 4 cancer is dead alive condition wọn ó critical níwọ̀n bá o mi ní sọ́jú báyẹn lọ o condition wọn critical níwọ̀n bá àdúà aláàjì wa Táíwò Hasan wọ́n nílò àdúà gbogbo àwọn ọmọ Nàìjíríà pátá ó dẹ̀ àwọn herbs tí mo gbé lọ fún wọn tí mo ní mo gbé sápò yẹn mo gbé lẹ́yọ kọ̀ọ̀kan mo ṣẹ́ sínú kọ́ọ̀pù mo mú níbẹ̀ lójú wọn lẹ́yọ kọ̀ọ̀kan mo bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ sínú kọ́ọ̀pù mo mú níbẹ̀ pé eléyìí àkótẹ́ máa lo lélẹ̀ àkótẹ́ máa lo lélẹ̀ so lẹ́yọ kọ̀ọ̀kan ni mo mú lójú wọn. ẹ kú dédé wòye ẹ̀yin olólùfẹ́ Yinka TNT ẹ kú gbójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín ẹ̀yin èèyàn mi tẹ́ wà ní diaspora pàápàá yín tẹ́ wà ní health and social care line bóyá tẹ́ jẹ́ nurse tẹ́ jẹ́ doctor tẹ́ jẹ́ gbogbo ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ àti àwọn èèyàn kọ̀ọ̀kan ní Nàìjíríà every time làwọn èèyàn máa ń wu ìwà tó jẹ́ wípé ó máa ń put èèyàn off ẹ mọ̀ further nípa Nàìjà ó máa ń jẹ́ kí èèyàn máa dúpẹ́ pé Ọlọ́run ó ṣeun ó yọ mí kúrò ń bẹ̀ and every time àwọn èèyàn máa ń wu ìwà tó máa wá ń disgrace Nàìjíríà online wípé ẹ ní standard honestly every time ni máa ń ṣe pé ẹ ní standard ẹ wo nǹkan tí àáfà mi ò bú yín o mo fẹ́ kẹ́ kọ́gbọ́n nínú nǹkan tí mo fẹ́ sọ yìí torí mo gbọ́ pé ẹ̀yin náà ń ṣe iṣẹ́ kinní kan mo dẹ̀ mọ̀ pé ó yẹ kán kọ́ yín ní confidentiality ó yẹ kán kọ́ yín ní consent mi ò bú yín bọ̀ mo fẹ́ kẹ́ kọ́gbọ́n ẹ má rí bíi pé mo fẹ́ kẹ́ kọ́gbọ́n kí àwọn tó kù kó kán gbọ́ even àwọn medical doctors mo fẹ́ kán kọ́gbọ́n nínú ọ̀rọ̀ yìí ní ìlú yìí ó máa níbi tó máa bá dé tó bá ní wọn ò lè lògùn fún ẹ mọ́ ọ̀ kinní kan wọ́n máa pè wọ́n máa advice ẹ pé nǹkan tó máa ṣẹlẹ̀ rèé wọ́n á pè àwọn family ẹ wọ́n á ṣàlàyé nǹkan kan fún wọn mo rí pé ẹ lack àwọn bóyá àwọn doctors àwọn professionals wọ́n lack irú nǹkan báyẹn ní ilé bóyá nítorí wípé a máa ń believe lórí miracle a dẹ̀ jẹ́ kí ẹ̀tàn pé àdúrà a máa ń jẹ́ kó yí orí wa a kì í fẹ́ face reality níbo ni mò ń mọ́rọ̀ mi lọ every time le máa ń disgrace Naija every time le máa ń jẹ́ ká wàtá wà lábúrò pàápàá wàtá gbé iṣẹ́ yìí dání ẹ máa ń jẹ́ kí inú wa dùn ká dúpẹ́ pé Ọlọ́run yọ wá kúrò ń bẹ̀ torí ẹ̀yin tẹ bẹ́ ṣe máa ń hùwà ọ̀pọ̀lọpọ̀ yín máa ń hùwà bẹ́ẹ̀ ni pé inú zoo wípé ẹni tó bá wà ń bẹ̀ yẹn inú òkùnkùn ló wà kò sí nínú ìmọ́lẹ̀ now ẹ gbé nǹkan lọ báyàn ní hospital nǹkan tó wà against the profession tó wà against the ethic of that profession tó jẹ́ wípé ordinarily ẹ̀yin náà sọ pé wọn ò allow yín tí wọ́n fi lè allow yín pé kẹ́ gbé wọ bóyá wọ́n wò pé nítorí ó jógògó wọ́n wò pé nítorí pé ọmọ ẹ ti jáde wọ́n wò pé kinní kan káwọn kan ṣàánú yín ẹ wá mọ implication nǹkan tẹ́ wá sọ online yìí wípé ẹ mọ̀ pa ẹgbẹ́ yẹn ní association ẹ mọ̀ pé ẹgbẹ́ yẹn ní wọ́n ní policy ẹ mọ̀ pé nǹkan tẹ́ ṣe ẹ lè fi ibẹ̀ yẹn hospital yẹn ẹni tó allow yín doctor medical director hospital yẹn ẹ lè fi sí wàhálà pẹ̀lú nǹkan tẹ́ wá sọ online ni irú nǹkan báyìí ò lè ṣẹlẹ̀ ń bí láéláé tó bá fẹ́ lo irú nǹkan báyẹn fún family ẹ̀ wáyà mọ̀ gbé kúrò lọ hospital lọ sílé lọ lò fún ni o ò ní lò fún nínú hospital wọ́n wá allow ẹ pé kó gbé wọlé despite pé wọ́n mọ nǹkan tẹ́ ń gbé dání
wọ́n allow yín kẹ́ gbé wọlé ẹ wá fi pé the best to do because to me ẹ wá fi sickness oní sickness ta ọjà tí yín bẹ́ẹ̀ ló ṣe rí lójú mi ẹ wá fi polówó ara yín bẹ́ẹ̀ ló ṣe rí àwọn tó bá wà sensitive tó bá dẹ̀ wà sensible wọ́n máa mọ̀ pé ó dàbí nǹkan tẹ́ wá ṣe nìyẹn because ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ lọ sí line yìí ẹ mọ̀ nǹkan tó ń pè ní confidentiality ẹ mọ̀ nǹkan tó ń pè ní consent ẹ wá ṣàlàyé lórí social media pé hospital big hospital ẹ dárúkọ lóòótọ́ but from àwọn board àwọn association yẹn àwọn board yẹn àwọn kìíní yẹn wọ́n lè trace nǹkan tẹ́ ẹ̀ sọ wọ́n lè trace ẹ̀ kàn trace hospital yẹn kí hospital yẹn wọ gàù kí medical director wọn wọ gàù pẹ̀lú nǹkan tẹ́ ẹ̀ sọ because it's against the ethic of the profession kò yẹ kẹ́ kàn allow yín kẹ́ gbé wọlé wọ́n dẹ̀ wá allow yín yẹn ṣó yẹ kẹ́ wá sọ níta ẹ̀dẹ̀ ń sọ báyìí with confidence bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan kan tó ṣe ẹ mọ̀ pé bí ìgbà tẹ́ fẹ́ báyé àwọn hospital ẹni tó níbẹ̀ yẹn jẹ́ ẹ fẹ́ báyé profession yẹn jẹ́ kó right now ìkejì ni wípé ọmọ Ògògó tó wá sọ níta wípé bàbá òun sick ní stage 4 cancer family ẹ̀ ni ọmọ bíbí ẹ̀ ni tó bá jẹ́ wípé Ògògó wà òkè tí ó béèrè lọ bàbá ẹ̀ pé òun fẹ́ sọ tí bàbá ẹ̀ bá ní kó má sọ kò tó bẹ́ẹ̀ bí bàbá yẹn ṣe sick gan tó bá gbé bàbá yẹn ní next of him àbí bàbá yẹn ní èèyàn tó wà into his care tó ní kó má jẹ́ káwọn ọmọ òun gbọ́ pé nǹkan tó ní àwọn doctors yẹn wọn ò yẹ kó ṣe wọn tó bẹ́ẹ̀ láti disclose ẹ̀ okay òun ló wá disclose ẹ̀ lórí social media pé bàbá òun sick because òun wá help or bóyá kò understand or doctor jẹ́ kó understand situation pé stage 4 cancer ó wá síta láti fún àwọn kan àwọn pray àwọn tó ń wo oúnjẹ ó wá fún wọn lóúnjẹ gbogbo èèyàn náà àwọn lè ṣe okay ó wá fẹnu ara bó dẹ̀ ṣe wá sọ kò sọ condition tí bàbá ẹ̀ wà ó kàn sọ fún wa pé bàbá òun ní stage 4 cancer yìí tó bá lọ́pọlọ lórí wọn ti mọ situation tó wà ó kàn ní ẹ má jẹ́ kí bàbá òun kú kò sọ condition èyí wá síta ṣé àwọn family ẹ̀ fún yín ní consent láti sọ nǹkan tẹ́ ń sọ yìí nǹkan tẹ́ wá sọ ń ta condition tó wà àdúrà ní kàmá ṣé wọ́n fún yín ní consent láti wá sọ condition tó wà ń ta because àwọn nǹkan kan wà tẹ́ ń ṣe tó ń belittle Nàìjíríà tó ń jẹ́ kéèyàn máa fi pé kò sí standard ní all sectors ní ò ti sí standard ṣé ebẹ́yìn lẹ́yìn ṣe traditional message wọn ò kọ́ yín ní consent wọn ò kọ́ yín ní confidentiality ṣé wọ́n fún yín ní consent láti wá disclose nǹkan tẹ́ ẹ rí ṣó tiẹ̀ yẹ kẹ́ wá sọ níta fún wa wípé a gbọ́ pé bàbá Jídé kò sọkọ́ tí wá sọ pé wọn ò allow anybody ṣó yẹ ká gbọ́ pé wọ́n allow yín to me and to reasonable people ẹ wá fi máa yẹn ẹ wá fi ta ọjà ẹ wá fi polówó ara yín káwọn èèyàn mọ̀ pé àwọn èèyàn ti mọ̀ pé ẹ̀ ń tàgbó tẹ́lẹ̀ o bọ̀ yí pé irú yín starting pé irú yín wọ́n allow irú yín láti gbé nǹkan lọ wọ́n láti believe nù yín tó ẹ wá fi máa yẹn tajà ni honestly mi ò bú yín o anybody tó bá gbọ́ pé ẹ gbé nǹkan lọ ẹ ṣe iṣẹ́ lọ fá Ògògó wọ́n mọ̀ máa pè yín left and right pé tó lè believe nù ẹ̀ kó gbéṣẹ́ wá sókògò kò wà fair kò right tẹ́ bá ríyàn sọ fún yín sà all shades of wrong ni mi rò pé gba consent lọ́wọ́ family ẹ̀ láti wá sọ gbogbo àti àwọn tó bá wà sensible wọ́n mọ nǹkan tó ń pè ní stage 4 cancer gbogbo àwọn agbẹ́kíníkà àwọn ẹ fẹ́ jẹun ni torí pé Nigerians religion ló máa báyé yín jẹ tí ò bá jẹ́ èèyàn tó bá ní stage 4 cancer ó yẹ kẹ́ ti mọ stage ẹ ti mọ ibi tó onítọ̀hún dé ó ṣeéṣe kó rù ú là but kò ṣe nǹkan tó easy bẹ́ẹ̀ yẹn débi pé èèyàn kan máa ní òun fẹ́ lọ ṣe kinní kan òun fẹ́ lọ ṣe tàmẹ̀dù Ọlọ́run kó bá wa fún wọn ní àlàáfíà bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìlú yìí ni dókítà àti pé àwọn family ẹ̀ mi ò mọ̀ bóyá wọ́n ti ṣe bẹ́ẹ̀ o wọ́n á ti ṣàwọn nǹkan kan fún wọn tó bá jẹ́ ìlú yìí nìkan tó bá sọ fáwọn family ẹ̀ gan ọmọ yẹn gan lè má need láti bọ́ síta wá ṣe nǹkan tó ṣe yẹn but bóyá wọn educate wọn sọ nǹkan ló jẹ́ kọ́mọ yẹn fi pé òun sì lè rí help níbi kan bẹ́ẹ̀ nígbà tí dókítà ti ní pé wọn ò fún ní kẹ́mù mọ́ ó lè jẹ́ pé strength ẹ̀ ò lè gbé torí kẹ́mù òní tí òun gan ikú wàhálà ni ẹ wá lọ nìyẹn ṣó yẹ kẹ́ ẹ wá sọ ṣó yẹ kẹ́ ẹ wá disclose nǹkan tẹ́ ẹ rí without the consent of the family because wọ́n pọ̀ fún ní consent ni mo fi nǹkan tẹ́ máa kọ́kọ́ sọ ní pé àmọ́ ti gba consent o wọ́n allow mi láti sọ o gbogbo èèyàn àmọ̀ kan ti fún yín ní consent then apart from that ṣó yẹ ká gbọ́
ipe hospital tó wà allow yín láti gbé nǹkan tó wà against the ethic of the profession. Anybody ló lè gbọ́ tó dẹ̀ lè competition against that hospital pé kò safe pé anything ló lè gbé wọlé. Àwọn other patient gan èèyàn míì wọ́n gbà láti gbóúnjẹ wọlé, wọ́n lè lọ gbóúnjẹ wọn, ẹni tó fẹ́ pa wọ́n lè fún wọn ní poison pé hospital yẹn wà security conscious, hospital yẹn wọ́n ṣe risk assessment, wọ́n allow nǹkan tó wà against kìíní kan wọ́n gbé wọlé. tó hospital bá máa ní kó lọ tẹsẹ̀ lébọ̀ wá ti kúrò lọ́dọ̀ wọn kó tó ní lọ tẹsẹ̀ lébọ̀, bẹ́ẹ̀ wọ́n wá allow yín bí nítorí ọ̀nà tó fógògò ẹ̀dẹ̀ wá síta ẹ̀ wá sọ. Too bad. Every time ẹ ń jẹ́ kéèyàn máa dúpẹ́ pé ó kúrò nílùú yẹn, ẹ suppose láti wá sọ because mo mọ̀ pé ẹ ní consent. tó bá jẹ́ pé ìlú yìí ni tán bá sùn yín tán bá sùn yín family yẹn gan máa fi yín jẹun. ọdún mẹ́wàá yìí ni wọ́n lè lọ wo fídíò yẹn tí tégbé ti regbé ẹ kàn ríyàn kan máa dìde á dẹ̀ sùn yín. tó bá jẹ́ ìlú yìí ni ẹ tí ẹ ní ṣe ẹ ní gbé kinní yẹn lọ sọ hospital, wọn ò tí ẹ ní gbà. even nílé gan tó bá bóyá máa fún ní kẹ́ra wọn ò ní gbà kẹ́ gbé nǹkan wá àfi tí wọn ò bá mọ̀. ẹ̀dẹ̀ tó wá bọ́ síta ìwà tó mí ẹ wá fi polówó ni. honestly mi ò mọ nǹkan tó pa bọ̀ tó mí tẹ́ bá nǹkan tẹ́ wá ṣe mi ò bú yín o, ṣe rí pé mi ò bú yín, mo kàn ń sọ fún yín pé bó ṣe yẹ kó rí ẹ̀yin náà lẹ̀ ó yẹ kó kọ yín ní consent and confidentiality àbí data protection. ó yẹ kí wọ́n kọ yín, kò yẹ kẹ́ wá máa fún wa ní picture nǹkan tẹ́ ẹ rí. kò yẹ kó rí bẹ́ẹ̀, ó yẹ kó wà discreet ni. even kò yẹ ká mọ̀ pé wọ́n ti allow yín láti gbé nǹkan wọlé lẹ́yìn tí bàbá Jídé kò sọ̀kọ́ ti ní wọn allow anybody. kò yẹ ká tiẹ̀ gbọ́ bọ̀ nítorí pé ẹ fẹ́ káwọn èèyàn, mo fi pé ẹ fẹ́ káwọn èèyàn pé irú èèyàn báyìí tó lè gbé nǹkan wá sógògò no kíní kan. ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run, ẹ dẹ̀ jẹ́ ká mọ̀ wípé tá a bá ń ṣe nǹkan àwa kan wà sensible, àwa kan wà sensitive, àwa kan mọ nǹkan tá à ń ṣe. a lè máa sọ̀rọ̀ kíní kan àwa kan ní kíní yìí, kò ṣe gbogbo wa la máa sùn tá a máa kọrí síbì kan náà. Ọlọ́run á bá wa fún Alhaji Ogogo ní àlàáfíà. Ọlọ́run á bá wa bó ti yẹ pé mo believe nínú Ọlọ́run pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe bọ̀ nǹkan tí ò ní ṣe ló pọ̀, but Ọlọ́run kó bá wa fún wọn ní àlàáfíà. Ọlọ́run kó ẹjọ́ ẹ farabalẹ̀ lọ hospital, ẹ jẹ́ kí advice tí hospital bá fún yín ni kẹ́ tẹ̀lé. ṣe rí gbogbo àwọn kinní kan yìí stage tí cancer yẹn dé sí, ẹ farabalẹ̀ kẹ́ listen sí doctor yín, ẹ farabalẹ̀ ẹ̀yin ẹbí náà ẹ má jẹ́ káwọn èèyàn take advantage of you. ẹ káàárọ̀. ó ta social media àtúntìdé o. ká farere polówó iṣẹ́ ni la fi fara sajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún. ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ ó ta social media concept. iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media. iléeṣẹ́ wa ó ta social media concept. àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín, bó ṣe straight line tàbí dialogue, bó sì jẹ́ drama, poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte. ó ta social media concept ní ẹ pè. a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn fresh offer artist pẹ̀lú ohun tó ta ṣánṣán. ọjà wo lẹ̀ ń tà, iṣẹ́ wo lẹ̀yin ṣe, irú kéde wo lẹ fẹ́ ṣe. ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779. ibi gbogbo lọ́wọ́jà wá dé. ó ta social media concept níbi gbogbo nígbàkúgbà.